kí wa pé a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la wà báyìí tá a tún ti ṣe àkójọpọ̀ bí nǹkan tó ṣe ń lọ lóde pẹ̀lú bí òjò àrọ̀rọ̀dá bó ṣe ń rọ̀ káàkiri àwọn ìpínlẹ̀ níbi tá a wà yìí ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo ìjọba ìbílẹ̀ Òṣogbo gangan tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun àdúgbò tá a wà yìí ni wọ́n ń pè ní Òkè Baálẹ̀ lóde Òṣogbo níbi tí òjò tó rọ̀ tó ti ya ilé ìtajà lóríṣiríṣi tó sì tún ti bo àwọn ilé tó ti bò wọ́n mọ́lẹ̀ ní àyíká tá a wà yìí gbogbo àwọn ibi tẹ́ ń wò yìí ó ní ilé ìtajà tí omi ti wọ ibẹ̀ tó ṣáájú sí pé àwọn tí wọ́n ní ilé ìtajà ọ̀hún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ ẹrù wọn mọ́ látàrí òjò àti ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó ń ṣẹlẹ̀ nílùú Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí a ní kí a ṣe àfihàn rẹ̀ pẹ̀lú bí ó ṣe ń lọ káàkiri ẹyọ nígbà tí a ṣe àbẹ̀wò síbi tí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí tí ó ti ṣẹlẹ̀ lénìí òjò tó rọ̀ lénìí ní tí ń ṣe ọjọ́ 26 ní oṣù kẹfà ọdún tá a wà yìí òjò náà ni àkọsílẹ̀ wà wípé ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi dédé aago 2 ọ̀sán tó sì já sí wípé títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ ó ní òjò náà sì ń rọ̀ tí kò tí ì dáwọ́ dúró gbogbo àyè tẹ́ ń wò yìí ní ilé ìtajà àwọn èèyàn kan tó já sí wípé wọ́n kọ̀ láti bá wa ní ìtàkùrọ̀sọ pẹ̀lú bí ẹ̀dùn ọkàn ṣe wà nínú ẹ̀mí wọn àtọkàn wọn tó ti fa ọgbẹ́ ọkàn pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ bí ọjà àti dúkìá wọn èyí tí wọ́n ní ìjọba ó kọ̀ tí ìgbọ́ sí apá ọ̀dọ̀ wọn náà ẹ̀wọ̀n náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán gbogbo àyíká tí a fi hàn yín yìí ó ní ilé wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n látàrí ìjàmbá omíyalé yìí ó ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tó sì já sí pé ilé òun ló ti parẹ́ láwọn ààyè yìí ẹ̀yọ bó ṣe ń lọ òun náà là ní ká mú yín débẹ̀ a sì tún rọ̀ wá wípé ká dákun dábọ̀ gbogbo àwọn ènìyàn tí a jẹ́ olùgbé ìpínlẹ̀ yìí àtàwọn ìpínlẹ̀ míì pẹ̀lú bá ṣe kéde síta wípé òjò yóò ṣe bẹ́ẹ̀ pọ̀ nínú ọdún yìí omi pọ̀ lójú sánmà pípé kóníkúlùkù kí a ṣọ́ra wa ká sì ya ikọ̀ ojú ni alákànfin sọ́rí pẹ̀lú bá tún ṣe mú àwọn ìròyìn kan wá nílé òkèèrè nílẹ̀ yìí náà bẹ́ẹ̀ bá gbàgbé bí ọjọ́ mélòó kan ni a mú ìròyìn náà wá sétí ìgbẹ̀yìn wípé ọmọ ọdún 16 kan òun ló ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Ògùn látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó bo ojú ọ̀nà mọ́lẹ̀ tọmọ òun ó sì fi mọ ibi àgbẹ́sẹ̀lé tó fi kó ẹsẹ̀ náà sí inú kòtò èyí tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ọmọ ọdún 16 náà bákan náà ni ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà tó ti ṣọṣẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ bíi Èkó ìlú Ìbàdàn àti àwọn ìpínlẹ̀ míì tí ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni tí ẹ̀tún wò lójú móhùnmáwòrán yìí àárọ̀ gbogbo wa wípé káyà ikọ̀ ojúlá alákànfin sọ́rí ká sì jìnnà sí dídá ilẹ̀ sójú àgbàrá èyí tó lè máa ṣe àkóbá fún omi láti lè rin ọ̀nà tó já geere gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká dènà rẹ̀ Èdùmàrè kò ní jẹ́ kí á rí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù a sì fi àkókò yìí a fi bẹ Elédùmarè wípé gbogbo àwọn tí ìjàmbá náà ti ṣẹlẹ̀ sí Èdùmàrè kó rọ̀ wọ́n lójú kó sì dá àkólọ wọn padà fún wọn a tún máa mú wá fún yín lójú móhùnmáwòrán ìkànnì àrólé bàbá 1010 TV2 táwọ̀ yìí ẹ̀yẹn sábà wa subscribe sórí ìkànnì náà kẹ́ẹ̀tún lè máa rí wa wò pẹ̀lú àwọn àjá àbálẹ̀ ìròyìn èyí tó gbópọn tá a yàn láàyò lórí ìkànnì yìí ẹ ṣé ẹ kú àdúrótì.